ẹ mà tún káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala tá a ti ń sọ nípa àwọn akọni ọmọ Yorùbá tòótọ́ tí iṣẹ́ wọn ìṣe wọn kò lè jẹ́ ká gbàgbé wọn. Ṣé kò gbàgbọ́ pé ìtàn ajínrere Ayọ̀ Babalọlá tó jẹ́ ajínrere àgbà àkọ́kọ́ fún ìjọ Christ Apostolic Church CAC tó tún jẹ́ aṣíwájú fún àwọn pásítọ̀ àti wòlíì ní ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ ìlà ń gbéyẹ̀wò ibi tá a forí ìtàn náà gúnlẹ̀ sí ọ̀sẹ̀ tó kọjá ẹni bí ìsọjí alágbára tí wọn lè gbàgbé ìyún ìsọjí ọdún 1930 táwọn CAC sì fi ń yan gàdà síkò yìí bó ṣe wáyé ní ìlú Iléṣà tí Babalọlá jí òkú ọmọ ọdún mẹ́wàá kan John Obi tó jí dìde kúrò ní ipò òkú ọlọ́jọ́ méjì tó sì tún ṣe iṣẹ́ ìyanu tó jẹ́ káwọn èèyàn máa kọrin omi ló fi ṣe ìwòsàn òkú alẹ́ ànádà àlàyé omi ló fi ṣe ìwòsàn táwọn CAC ò lè fún iná ṣeré dàsìkò yìí ibẹ̀ la máa forí ìtàn náà gúnlẹ̀ sí ẹ̀tún káàbọ̀ lọ́sẹ̀ yìí ṣàlàáfíà lẹ́wà àlàáfíà ara wa kúkú ní èdè fíafíà kó bójú ọjọ́ ṣe rí àkúbílù ṣe rí yóò kúkú dà. gbàrà tí Babalọlá jí òkú John Obi tó jí dìde ó máa pé ọmọkùnrin náà ó ní kó wá sọ ìrírí ẹ̀ ìyún nǹkan tó rí ní àsìkò tí ó di òkú. níṣẹ́ lọ́mọkùnrin náà ṣàlàyé pé bóun ṣe kú nǹkan bára òun láàrin àwọn èrò kan ni kódà olóhùn rí mọ̀lẹ́bí bàbá òun kan tó ti kú tipẹ́ ṣùgbọ́n lásìkò tóun rí àwọn kan tí wọ́n ń sọ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ tí wọ́n ń nà wọ́n tí wọ́n sì ń wo gbogbo nǹkan ṣe ń lọ lòun kàn rí pé òun jí padà sáyé lójijì ni. báyìí ni John Obi tó tí Babalọlá jí nípò òkú ló máa fàyè ẹ̀ fún Jésù. ìyá ẹ̀ Victoria tóun náà jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ paraku òun náà máa fàyè ẹ̀ fún Jésù. kódà ẹ̀gbọ́n màmá Òbí kan tí wọ́n ń pè ní Ògúntinú òun náà fàyè ẹ̀ fún Jésù tí gbogbo ìdílé wọn sì fàyè wọn fún Jésù. nítorí ìṣẹ̀lẹ̀ yìí Babalọlá máa yí orúkọ Òbí padà ó sì fún ní orúkọ Olúwabámẹ́jì. bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ètò Òbí ni à ń sọ ṣùgbọ́n àkọsílẹ̀ wà pé Ọlọ́run lo mọ̀lẹ́bí Òbí ìyẹn Olúwabámẹ́jì gan fún ìdàgbàsókè ilé ìpàgọ́ ìjọ CAC tó wà ní Ìkejì Arákejì lónìí. Òbí tí a sì ń sọ̀rọ̀ èyí ìyẹn òkú tí Babalọlá jí dìde ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ nínú ìjọ CAC kódà ó tún ṣe òṣèlú tó sì jẹ́ pé àpèjọ orúkọ tó ń jẹ́ kó tó kú ní Honorable John Obi Olúwabámẹ́jì Ògúndípẹ̀ ọjọ́ 14 oṣù kìíní ọdún 2002 ìní bàbá náà jáde láyé lásìkò tó pé ọmọ ọdún 72 72 years of age. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ìsọjí tí Babalọlá ti jí òkú dìde ó máa mú òkìkí tàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà nítorí ìsọjí ni àwọn èrò tí ò ya wọ̀lú Iléṣà rí náà máa fi ń ya wọ̀lú náà tí wọ́n sì ń wá fún iṣẹ́ ìyanu. lọ́sẹ̀ àkọ́kọ́ tí Babalọlá bẹ̀rẹ̀ ìsọjí lẹ́yìn tó jókòó dìde èèyàn bíi 2,000 ló wọ̀lú Iléṣà lọ́sẹ̀ kejì wọ́n ti ń pé 3,000 nígbà tí ìsọjí náà yóò sì fi parí lóṣù kẹjọ ọdún 1930 tá à ń sọ yìí àwọn èèyàn tó wà lórí pápá ìṣeré níbi ìsọjí náà wọn yóò ti lé ní 40,000 people èyí tí ò ṣẹlẹ̀ nínú ìtàn orílẹ̀-èdè yìí nígbà náà. kódà ọkùnrin òyìnbó kan tóun náà wá síbi ìsọjí náà ìyún ọ̀gbẹ́ni D.P. William òun ní láàrin ọ̀sẹ̀ mẹ́ta àwọn arọ tí Babalọlá tó ń wòsàn wọ́n lé lọ́gọ́rùn-ún àwọn afọ́jú tó ríran wọ́n lé lọ́gọ́rùn-ún àwọn adẹ́tẹ̀ tí wọ́n gbádùn náà wọ́n lé ní 100. ìṣẹ̀lẹ̀ yìí wọn ò lè gbàgbé ẹ̀ lágbègbè Òkè Òyè ní ìlú Iléṣà bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn ọmọ àjọ CAC náà ló sì ń fi ìṣẹ̀lẹ̀ náà ìná fi ń gbàdúrà tí wọ́n á máa ní Ọlọ́run 1930 àṣírí tó wà lẹ́yìn Ọlọ́run 1930 òní àgbéjáde fọyín wẹ́rẹ̀ yìí àṣìgbàgbọ́ pé ẹ̀yin náà ẹ ti rí nǹkan dì mú. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń gbàdúrà abala yìí nígbà tí òkìkí Ayọ̀ Babalọlá ti ń tàn kiri tí iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ní Iléṣà àwọn ẹlẹ́sìn Islam ya Mùsùlùmí Iléṣà wọ́n máa lọ fi ẹjọ́ Babalọlá àti ìjọ aládùúrà sùn wọ́n lọ fi sùn ìjọba òyìnbó ìgbà náà ìyún ẹni tó ń pè ní district officer tó ń ṣàkóso agbègbè Iléṣà ní ìgbà náà. àsìkò yìí inú jẹ́ àsìkò yẹn gan-an ni aṣojú ìjọba ó ti ìjọ aládùúrà yìí ń fẹ́ta lárákù 23 tó wà ní ìlú Iléṣà àti agbègbè Ẹ̀pà nítorí ẹjọ́ tí àwọn mùsùlùmí tí wọ́n lọ fi sùn wọ́n. ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí pásítọ̀ Odùbánjọ ìyún olórí ìjọ Faith Tabernacle tá a ti sọ fún yín pẹ́
ó máa kọ ìwé ránṣẹ́ sí ìlú òyìnbó sí àwọn ìjọ apostolic church tó ní ìjọ Faith Tabernacle tí Babalọlá ti jẹ́ ọmọ ìjọ wọn, ìyẹn ìjọ aládùúrà, wípé kí wọ́n kúkú wá ti ìjọ kán wá fagilé ìjọ Faith Tabernacle Nàìjíríà nítorí tó gbàgbọ́ pé bá ṣe ti ìjọ náà 23 yóò kó bá iṣẹ́ ìránṣẹ́ wọn gidigidi. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, báyìí ni Babalọlá náà máa fi ìlú Iléṣà sílẹ̀. Kódà ní ọdún 1930 yẹn, lẹ́yìn ìsọjí yìí, ó ní Babalọlá ló kúrò ní ìlú Iléṣà, bẹ́ẹ̀ ni ló fi àwọn aṣojú, ìyẹn àwọn bíi pásítọ̀ 2 kan sílẹ̀ pé kó máa bá ìsọjí náà lọ nítorí pé kò gbọdọ̀ dúró. Orúkọ àwọn tí Babalọlá tó fi ṣe àkóso ìsọjí Iléṣà pé kó máa bá nǹkan lọ ní pásítọ̀ Méèdì Ayéṣe àti pásítọ̀ Rẹ́kọ̀yà. Ó ṣe pàtàkì láti sọ fún yín pé ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 1930 ìní àjíǹrere ayọ̀ Babalọlá ló fi ìlú Iléṣà sílẹ̀ lẹ́yìn tó ti mẹ gbogbo ìlú náà títì tí àwọn iṣẹ́ ìyanu ńláńlá tó ti ń ṣẹlẹ̀. Gbàrà tí Babalọlá máa padà tó kúrò ní ìlú Iléṣà, ìlú abínibí ẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ìyẹn ìlú Odò Ọ̀wá, ìlú máa padà sí. Ṣé ìsọjí tó ṣe ní ìlú Iléṣà ó ti sọ di gbajúmọ̀ àti wòlíì ńlá ní gbogbo Nàìjíríà tí gbogbo èèyàn ti gbọ́ ní kíkọ́ òkìkí ẹ̀. Gbàrà tí Babalọlá dé ìlú ẹ̀ ní ìgbà kejì, ó máa jẹ́ ìyàlẹ́nu pé wòlíì ò máa níyì ní ìlú ẹ̀ nítorí pé àwọn aráàlú ẹ̀ wọn ò máa gbàgbọ́. Wọ́n wò pé kí ló ń ṣe léyìí. Kódà nítorí pé àjíǹrere ayọ̀ Babalọlá ó máa ń fi gbohùngbohùn tí wọ́n ń pè ní megaphone, ó máa fi ń wàásù kiri. Ìlú jẹ́ kí àwọn aráàlú Odò Ọ̀wá kí wọ́n kúkú fún un ní ìnagijẹ akéde, ìyẹn nítorí bó ṣe máa fi gbohùngbohùn tó máa fi ń wàásù kiri. Nígbà táwọn èèyàn Odò Ọ̀wá àti Ìlọ́fà kò tẹ́gbà Babalọlá bó ṣe yẹ, èyí ló mú kí Babalọlá gba orí òkè lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn 2 tó tẹ̀lé wá láti ìlú Iléṣà, ìyẹn àwọn tó ń pè lọ́mọ́tọ̀ṣọ́ àti Ajílóore. Orí òkè tí Babalọlá gbà lọ lọ́jọ́ náà lọ́hùn tó lọ takú síbẹ̀ tó ti ń gbàdúrà ló padà di gbajúmọ̀ orí òkè tó wà ní ìlú Odò Ọ̀wá lónìí o, ìyẹn orí òkè tí wọ́n ń pè ní Apostle Babalọlá Prayer Mountain ABPM. Lọ́gbà tí Babalọlá tó kúrò lórí òkè àdúrà yìí, ìlú Ọ̀fà tó wà nítòsí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ló máa gbà lọ. Ìlú tá a sì ń wí àwọn mùsùlùmí ló pọ̀ níbẹ̀. Gbàrà tí Babalọlá tó kúrò níbẹ̀, ìní tó ti balẹ̀ sí ìlú Ọ̀fà, ìní Ọ̀rẹ́kọ̀yà, ìyẹn pásítọ̀ Ọ̀rẹ́kọ̀yà, ọ̀kan lára àwọn tó fi sí ìlú Iléṣà pé ká máa bá ìsọjí lọ, ló fi ìlú Iléṣà sílẹ̀ o, tó sì tọpinpin àjíǹrere ayọ̀ Babalọlá wá sí ìlú Ọ̀fà. Nígbà tí Babalọlá dé ìlú Ọ̀fà, àwọn èèyàn tú jáde gidigidi bí o ṣáà ti sọ fún yín pé àwọn ẹlẹ́sìn Islam ló pọ̀ jù ńbẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu máa tún bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ níbẹ̀. Èyí ló sì jẹ́ kí àwọn mùsùlùmí kan lọ fẹjọ́ sùn àwọn aṣojú òyìnbó. Àwọn aṣojú òyìnbó wọ́n pe Babalọlá, wọ́n ní kó wá kúrò ní ìlú Ọ̀fà nítorí pé àwọn ò fẹ́ jẹ̀sìn. Àwọn mùsùlùmí ti wá fẹjọ́ ẹ̀ sùn. Ṣùgbọ́n ìbéèrè tí Babalọlá máa béèrè lọ́wọ́ aṣojú òyìnbó tó bà á lẹ́rù ni pé ṣé ìwọ tó ẹni tó lè dúró tàbí jẹ́ ìdènà fún iṣẹ́ Ọlọ́run? Ìbéèrè yìí ló bà aṣojú òyìnbó ní lẹ́rù, tó sì pe àwọn mùsùlùmí tó wá fẹjọ́ Babalọlá sùn pé kán wá sọ ẹjọ́ tí wọ́n sùn, ìyẹn ẹ̀sùn tó kà sí lọ́rùn, kán wá sọ ní ìṣojú ẹ̀ o, nítorí pé òun kò lọ́wọ́ nínú ọ̀ràn. Nígbà tí àwọn mùsùlùmí àti ọlọ́fà ìlú Ọ̀fà nígbà náà tí wọ́n pe ìpàdé pẹ̀lú Babalọlá, àwọn tó fẹjọ́ Babalọlá sùn wọn lè sọ kankan mọ́. Ṣùgbọ́n Babalọlá padà gbà pé kí ìjẹ̀sìn kó má bàa ṣẹlẹ̀ ní ìlú Ọ̀fà láàrin àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì, ó padà gbà láti kúrò ní ìlú Ọ̀fà. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, gbàrà tí Babalọlá máa kúrò ní ìlú Ọ̀fà, ìlú Ẹfọ̀n Alààyè tó wà ní ìlú Èkìtì, ìyẹn ìpínlẹ̀ Èkìtì lásìkò yìí, ìyẹn Babalọlá máa mórílé. Nígbà tó sì mórílé ìlú Ọ̀fà, ṣe mọ̀ pé ó ti di gbajúgbajà. Ọ̀pọ̀ èèyàn ìní wọ́n ń wọ́ tẹ̀lé lẹ́yìn. Kódà bó ṣe wọ ìlú Ẹfọ̀n Alààyè, ìní òkìkí ti kan tó ṣe ń wàásù ní ìlú Ẹfọ̀n Alààyè tó tún lọ sí ìlú Ìkàrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó àsìkò yìí tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀. Ìní òkìkí àwọn ń tàn kiri. Eléyìí ló máa jẹ́ kí ọba ìlú Ẹfọ̀n Alààyè, ìyẹn kábíyèsí ọba Aládéjàre Àgùnsóyè, ìlú máa ránṣẹ́ pé Babalọlá wípé nígbà tí òun ti ń gbọ́ nípa òkìkí ẹ̀ tó sì jẹ́ pé oníṣẹ́ ìyanu ni, òun fẹ́ kó wá tẹ̀dó sí ìlú Ẹfọ̀n Alààyè pátápátá, kó má kúrò mọ́, kó sì máa wá ṣe ìsọjí ní ẹnu ọ̀dọ̀ òun. Lásìkò táwọn wí yìí ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pé
ìlú Ẹfọ̀n Àlàyé ó lè kọjá sísọ nígbà náà nítorí pé oríṣi òrìṣà 9 ni wọ́n ń sìn ní ìlú Ẹfọ̀n Àlàyé. ṣùgbọ́n o ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 1930 ìyún the 29th of September 1930 ni bàbá aláwọ̀ ìlú Ẹfọ̀n Àlàyé ní dédé aago 5:30 tó ń lọ aago ìgbàlọ́wọ́ ẹ̀ lọ sí ilé ọba Aládéjàre Àgùnsóyè tó ránṣẹ́ pé gbàrà tí bàbá aládé ààfin inú ọba Adéjàre dùn kọjá sísọ, ó sì yọ̀ǹda apá kan lára ilé rẹ̀ fún bàbá ọlá láti máa fi gbàlejò kó sì máa ṣe ìsọjí. ṣùgbọ́n bàbá ọlá sọ wípé báwọn èrò bá ń wà rẹpẹtẹ síbi ìsọjí nínú ààfin tí kábíyèsí fóun pé kò máa gbé, ó ṣeé ṣe ká máa dọ̀tí ààfin sì jẹ́ ibi ọ̀wọ̀ tí wọn kò gbọdọ̀ máa dẹ̀tí. èyí ló jẹ́ kí ọba Aládéjàre Àgùnsóyè fún bàbá ọlá lésì pé ìdọ̀tí yẹn gẹ́ ló ń fẹ́, pé kódà bí àwọn èrò tó ń wá síbi ọ̀dọ̀ bàbá ọlá bá ń dọ̀tí ààfin òun gbà láti máa fi ọwọ́ àrùn láti máa fi kó ìdọ̀tí náà. ọ̀rọ̀ yìí ya bàbá ọlá lẹ́nu, bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ ọba Aládéjàre. ṣùgbọ́n nígbà tó yá, èrò tó ń wá sí bàbá ọlá tó ń wá sọ́dọ̀ ẹ̀ fún àdúrà, ìwòsàn àti iṣẹ́ ìyanu wọ́n ti wá pọ̀ kọjá sísọ. eléyìí ga ló jẹ́ kí bàbá ọlá kó sọ fún kábíyèsí ọba Aládéjàre ìyẹn ọba ìlú Ẹfọ̀n Àlàyé wípé àwọn nílò àyè tó tóbi nítorí pé àyè ààfin ẹ̀ náà kò lè gbà wọ́n mọ́. báyìí ni bàbá ọba ìlú Ẹfọ̀n Àlàyé ó lọ́ba ló ba lórí ohun gbogbo, orí kí ajínrere ayọ̀ bàbá ọlá kó bọ́ sí ìlú, kó gbogbo ibi igbó tó wà àti gbogbo àyè tó wà nílùú Ẹfọ̀n Àlàyé, ibikíbi tó bá ti wù tó náwó sí òun yọ̀ǹdẹ̀ fún ìsọjí. ṣùgbọ́n o inú igbó kan tí wọ́n ń pè ní igbó àìwọ̀ téèyàn ò lè wọ̀, kódà béèyàn bá wọ bẹ̀ láàrin ọjọ́ 7 onítòun yóò kú dànù lójijì. òní bàbá ọlá mà náwó sí ọba Aládéjàre bú sẹ́rìn omèrè o bàbá ọlá ó ní òun gbàgbọ́ nú ẹ̀ o, òun mọ̀ pé ń ṣiṣẹ́ ìyanu, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó kọjá agbára àti iṣẹ́ ìyanu tó ń ṣe. oníṣẹ́ orí gbọ́ àìwò tó ń wọ̀ yìí, òun tó ń jẹ́ kábíyèsí tó ń ní Ògún àti àwọn àgbà awo àwòrò ṣàṣà kò sẹ́ni tó lè wọbẹ̀. oníbẹ̀yàn bá wọbẹ̀ níbà lágbára ni yóò lo ọjọ́ 3 láyé, lẹ́yìn ọjọ́ 3 kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹni náà yóò kú. bàbá rẹ́rìn pẹ̀lá, òun náà fi kábíyèsí ṣẹlẹ́yà, ó ní wọn kò kú mọ ẹni tó ń sìn, wọn àmọ́rú Ọlọ́run tó ń sìn, àníṣe ìgbọ́ àwọ̀ ìgan inú fẹ́. kò mà sí nǹkan tí ọba Aládéjàre ṣe, inú ẹ̀ bàjẹ́, ó wò pé awo ń lọ rèé, bàbá ọlá fẹ́ lọ kú ni. ṣùgbọ́n bàbá ọlá wọnú gbọ́ àwọ̀ yóò, nígbà tó wọbẹ̀ àwọn èèyàn ò rí mọ́ nítorí igbó kìjìkìjì táwọn èèyàn ò lè wọ̀ ni. wọ́n kàn gbọ́ tí bàbá ọlá ń lo aago gbàlẹ̀ nínú gbọ́ àwọ̀ náà. nígbà tó yá ni wọn kò tiẹ̀ gbóhùn ẹ̀ mọ́, ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ bàbá ọlá padà jáde nínú gbọ́ àwọ̀ yìí. ẹnu ya ọba àti gbogbo àwọn èèyàn ìlú Ẹfọ̀n Àlàyé. wọ́n ní kí ni bàbá ọlá bá pàdé, ṣùgbọ́n ọkùnrin náà ní kí wọ́n fọkànbalẹ̀, òun ti gbàdúrà, òun ti yàbẹ̀ sí mímọ́ gbogbo àwọn ẹ̀mí àìrí àti àwọn nǹkan burúkú, inú ti fàdúrà léjìnà. báyìí ni bàbá ọlá ní kán fún un ní àdá tó sì ní kí wọ́n ṣan gbogbo gbóná kan wó palẹ̀. lẹ́yìn tí wọ́n ṣan gbogbo gbóná, bàbá ọlá ní kí ọba Aládéjàre kó wá wo inú gbóná kó náà wọbẹ̀. ẹ̀rù ń ba ọba náà, ó lóun kò lè wọbẹ̀, ṣùgbọ́n bàbá ọlá ṣèlérí fún un pé ṣe bóun lòun wọbẹ̀ tó ń jáde, bí nǹkan kan bá ṣe é kó gbà pé Ọlọ́run kọ́ ló pe òun. báyìí ni ọba Aládéjàre máa wọnú igbó yìí, ọjọ́ 1 lọ, 2 lọ, 3 lọ, 4 lọ. ṣùgbọ́n o nǹkan kò máa ṣe ọba Aládéjàre, bẹ́ẹ̀ ni nǹkan kò ṣe bàbá ọlá àti gbogbo àwọn tí wọ́n kó láti lọ san igbó àìwọ̀. báyìí ni ọba Aládéjàre ó máa fi ayé ẹ̀ fún Jésù, tó sì jẹ́ wípé gbogbo ìlú Ẹfọ̀n Àlàyé pátápátá ni wọ́n fẹ́ lè gba Jésù nítorí iṣẹ́ ìyanu ńlá tí bàbá ọlá ṣe nínú gbọ́ àwọ̀ ìlásán pẹ̀lú bó ṣe wọbẹ̀ tí ò kú, ó yà àwọn èèyàn ní ẹnu. ìgbà ìwọ̀ ọjọ́ sí ní ìlú Ẹfọ̀n Àlàyé iná máa ń pè ní òkè àdúrà ní Ẹfọ̀n Àlàyé, tí ó sì sọ ilé ọba Aládéjàre tó fún wọn ní ilẹ̀ lọ́jọ́ sí ní ilẹ̀ àdúrà. ìsọjí tó wáyé ní ìlú Ẹfọ̀n Àlàyé ó dàbí èyí tó wáyé ní Òkè Òyè ní ìlú Iléṣà lọ́dún 1930 tá à ń sọ yìí o, nítorí pé iṣẹ́ ìyanu ojúkorojú máa ṣẹlẹ̀. kódà ọba Aládéjàre ibẹ̀ ni ló ti kó gbogbo òrìṣà àti Ògún tó wà nínú ààfin síta, tí bàbá ọlá sì dáná sun pátápátá. lẹ́yìn tí ọba Aládéjàre gba Jésù ni bàbá ọlá tó fi orúkọ Solomon ló fi kún orúkọ ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ìtẹ̀bọmi ẹ̀. kódà ọba Aládéjàre náà ó wò pé Jésù tó ń má gbà ń má dùn gan,
èyí ló jẹ́ kó náà tó ránṣẹ́ sí ọba Arámọ́kọ̀ Èkìtì tí wọ́n jọ ń sìn òrìṣà tí wọ́n súnmọ́ ara wọn pé kó padà kó wá fàyè ẹ̀ fún Jésù. Kódà kí ọba Aládéjàre tó gba Jésù, àpèlé ẹ̀ tí wọ́n máa ń fi ń kì ní pé ó gbọ́kàn lóògùn, ó dá lágbára. Ṣùgbọ́n nígbà tó gba Jésù tán, Babalọlá yí àpèlé náà kúrò, ó sì sọ di pé ó gbóògùn sílẹ̀, ó gbómi èyè tira. Lẹ́yìn tí bàbá yìí gba Jésù yẹn, kábíyèsí Aládéjàre kò sí ìsọjí àárọ̀ tàbí ìrọ̀lẹ́ tó pàjẹ́ rí. Bẹ́ẹ̀ ni kì í dé fìlà tàbí adé lọ síwájú Ọlọ́run, ó máa ń ṣí orí sílẹ̀ ni. Bẹ́ẹ̀ lórí pé gbogbo ìdílé ẹ̀ àti àwọn olóyè ẹ̀ ló gba Jésù tí Babalọlá ń wàásù fún wọn. Lásìkò ìsọjí yìí, ìjọ aládùúrà ìyẹn ìjọ Babalọlá yìí wọ́n ṣe ìrìbọmi fún èèyàn bíi 800 people. Bẹ́ẹ̀ ni ọba Aládéjàre tá à ń sọ iná òun náà wà nínú wọn o. Ìlú Ẹ̀fọ̀n Alààyè tí Babalọlá wà yìí, ìní Joshua Adéníran Médàyèsí tá a sọ fún yín, èèyàn pásítọ̀ Médàyèsí, ìlú tí wàá darapọ̀ Babalọlá o. Kódà nínú ìlú Ẹ̀fọ̀n Alààyè yìí, àwọn oríṣiríṣi nǹkan inú máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin tí àjọ ń gbádùn tán Ajíhìnrere Ayọ̀ Babalọlá, inúnibínú ńlá mà dìde sí Babalọlá l'Ẹ̀fọ̀n Alààyè. Kódà inúnibínú yìí lè débi pé Babalọlá padà gbé ìgbésẹ̀ tó lágbára kan nígbà náà. Kódà ọba kan sọ ipò ẹnu lásìkò inúnibíni náà. Irú ìgbésẹ̀ wo ni Babalọlá gbé? Àwọn wo ló dìde inúnibíni sí Babalọlá àti iṣẹ́ ìránṣẹ́ ní ìlú Ẹ̀fọ̀n Alààyè? Kí ni orúkọ ọba tó sọ ipò ẹnu? Ọba ìlú wo ni? Àti pé báwo ni Babalọlá ṣe padà kúrò ní ìlú Ẹ̀fọ̀n Alààyè? Ẹ má jà dààmú ara wa jìnnà. Ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa, nígbà tá a tún tẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé Ajíhìnrere Ayọ̀ Babalọlá. Títí dìgbà náà, àwa la ó wà yín lábàá. Ó dàbọ̀.